tó bá ti jí láàárọ̀ tó kásùbà tán àbí kó tó kásùbà kó tó sọ̀rọ̀ sẹ́dá ọlọ́run kan wá Labidun ó ti nílé wàá wá ṣe Ya-Lateef 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 129 wàá dà níyàn nǹkan tó bá ń fẹ́ wàá blow sí Labidun yẹn lọ́wọ́ ẹ̀ báyìí wàá wá jẹ máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀frídé o lè ṣe fọ́jọ́ méje o lè ṣe fọ́jọ́ mẹ́sàn-án o lè ṣe fọ́jọ́ mọ́kànlá o dẹ̀ lè máa ṣe lọ lẹ́ẹ̀frídé àṣírí ẹ̀ ò ní tú láéláé Ya-Lateef ọba ọlọ́rọ̀ yóò rọ ọlọ́rọ̀ gbogbo nǹkan má fojú dí o Ya-Lateef kó tó sọ̀rọ̀ sẹ́dẹ̀ ọlọ́run kan 129 máa ṣe sí ara Labidun kó dẹ̀ jẹ Labidun náà kó jẹ́ nǹkan tó kọ́ tẹ́lẹ̀ inú ẹ̀ kó wá mú mi lé lórí kó sọ nǹkan tó ń fẹ́ ọ̀nà àlà ìdí àtú wọ́n ti tì má gàdágodo wọ́n ti tì fi fídíò yìí wọ́n jẹ́ pé káwọn èèyàn jàǹfààní ẹ̀ kó dẹ̀ farabalẹ̀ gbọ́ fídíò ìdélẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ yìí tán nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn aláìní àkáǹtì nọ́mbà ní fún àwọn aláìní 0123214254 account number fún aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run tẹ́ fẹ́ rí wa a wà ní òkè ògùn mádàgbáyún ìbẹ̀jú lẹ́kì ẹ̀pẹ́ expressway Lagos after ẹlẹ́kọ̀ọ́ ibẹ̀ láwà ẹ wọ́sọ̀pọ̀ àbíkẹ́ kọ́ọ̀lù wa lórí nọ́mbà yìí +234-810-913-1425 ẹ wọ́sọ̀pọ̀ àbíkẹ́ kọ́ọ̀lù wa lórí +234-810-913-1425 ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò ìdílé kó dẹ̀ fi ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ ẹ gẹ́ẹ̀tì halal powder kì í ṣoṣólẹ̀ kì í ṣẹ̀bì àgbà kì í ṣèmùlẹ̀ àgbà ó bẹ́ anybody powder yìí ó máa create a solid barrier between you and evil world monitoring spirit ò ní rí ẹ mọ́ bí sí ní láìta aláyé tó máa mísì mọ́ cream wà ń bẹ̀ èyí tó máa mísì mọ́ ọṣẹ wà ń bẹ̀ èyí tó máa fi omi tó lọ́wọ́rọ́ pẹ̀lú oyin lò ó wà ń bẹ̀ bí sí ní láìta alá the least quantity ta fi ń ta is 200,000 naira so list tó kéré jù ta fi ń ta kì í ṣe bá ṣe máa gbé lẹ́ni o lórí àwọn èèyàn míì tí wọ́n ní understanding so special powder ni ó jẹ́ halal powder tó wà effective gidi ẹ get all in one natural herbs cancer diabetics asthma àwọn àìsàn ńláńlá ẹ get all in one kẹfì kojú ẹ prevention ni treatment ni cure ni ó lágbára púpọ̀ jù ó ń wúkọ́ ni stroke ni èyíkéyìí nínú àìsàn bó o sì láìsàn náà máa lò òun làwa ń lò pẹ̀lú family tèmi ó wà effective gidi ó dẹ̀ gba láàbù kọjá wà scientific approve ẹ̀rí ó wà halal àwọn onífìtọ̀ fọ̀gbẹ́ egbòogi láti India ní China ní Arab country àti láfíríkà wà lápapọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni bí sínú láì tààlà àwọn ẹ̀kọ́ tèmi kọ́ káàkiri ni iṣẹ́ tí mo bá ń lé ní ọmọ Ìlọrin ni mí iṣẹ́ bàbá mi fi lé mi lọ́wọ́ ni mo dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà mo kọ́ káàkiri Africa mo kọ́ káàkiri ní Asia bẹ́ẹ̀ ni India ni wọ́n ti fún wa ní professor lójú ọ̀nà egbòogi àtòjú ọ̀nà spiritual wọ́n dẹ̀ fún wa ní doctor àgbà doctor ní China lójú ọ̀nà egbòogi àti spiritual so káàkiri bẹ́ẹ̀ látúnṣàkó àǹfúnṣàkó wa alámùbímọ́ ní takọ̀ àwọn òfìṣẹ́ ìyanran o à ń jẹ́ kẹ́ mọ̀ pé ojú ọ̀nà lẹ́wà àdẹ̀mọ́ṣẹ́ wa níwọ̀nba torí pé kí ni wà mọ́ uti tún mìíràn ilmi ìlàkọ̀lélà ilé àmù ní ìsọyè ó lágbára púpọ̀ jù fún ọmọ kékeré àti fàgbàlagbà tó ń gbàgbé nǹkan a tún wá ní special package tá a máa ń ṣe fún ọkùnrin tó ń bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ àbóbìnrin tó ń wojú ọlọ́run bá fọ́mọ abẹ́ni tó ní diabetics abẹ́ni tó ní àìsàn ńláńlá tó dájú kọ́ tó ẹ̀pọ̀ ti lògùn sí kò lọ́wọ́ ayénú lẹ́sẹ̀ ayénú àwọn special package wà tó jẹ́ halal powder tá a máa ṣe yàtọ̀ sí product tọrọ product bá ti fẹ́ kọjá àlàfẹ́ lómi ẹ wo bulldozer ní tó mẹ́tì fibroid tó dẹ̀ ń ṣe fún blockage 2 ẹ get the transformer 1100 power fún weak erection quick ejaculation low sperm count tí ó lè perform dáadáa tó bá fẹ́ kó lágbára kó get the transformer yìí pẹ̀lú caterpillar àti miracle leaf kó get mẹ́tẹ̀ẹ̀ta kó lè máa perform dáadáa bẹ̀tọ́ pé ọmọ ádámọ̀ ló mú nǹkan ọmọkùnrin tó wọ́n fi jẹ́yà ó ní bá ṣe máa ń ṣe kíni bá ṣe máa ń ṣe tá máa gba nǹkan ọmọkùnrin ẹ̀ fún ẹ get caterpillar fún obìnrin tó ń wojú ọlọ́run bá fọ́mọ tí òun náà imbalance ń dà láàmú táwọn sí sọmú roro àbí tó ní sperm leakage táwọn sí ẹ̀dà àbí tó láwọn infection tí nǹkan kí nǹkan jáde lójú ara ẹ̀ tí period ẹ̀ wá bó ṣe yẹ kó wá àbí tí period ti 6 oríṣiríṣi àwọn infection fún couples lè lò ẹ̀dẹ̀ lè lò separately bí sínú láìta lọ́wọ́ effective gidi get miracle leaf ṣèwé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti má ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ikùn èèyàn wú ní ọfà tó ti pẹ́ lára àwọn àfúnjẹ burúkú tó ti stick mọ́nù fún obìnrin tó ń gbé nǹkan sínú ovary tó ń gbé nǹkan sínú uterus get miracle leaf ikú nìkan ni kò lè wò first aid lòun àti kíni lòun àti all in one àwọn láti nílé ni a tún wá ní halal powder tó jẹ́ kíni o tó jẹ́ black seed powder ó wà effective gidi àti etí rúkì àti wà ń bẹ̀ a ní black seed oil tá a mọ̀ sí habatu sauda a ní adẹ́ńtà virgin olive oil seitun àwa mùsùlùmí la ní wà tí ni wà seitun suratu tin ó wà effective gidi seitun virgin olive oil a ní à ń ta èyíkéyìí tẹ́ bá fẹ́ ẹ contact wa lórí +234-810-913-1425 iná lè zátàlélá ìjẹmíà gbogbo agbára ọlọ́run ọba ló ní ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ má sálámù ẹ̀ lálẹ́ kọ́ yìí.